jèrè fún. àtìbù. Ẹwà mímọ́. àtìbù. ọlọ́run ọ̀nà ìwà mímọ́ tún ti gbé bí ṣe ṣe dé o lórí òkè mùrè tọdún yìí àjọ̀dún ìgórí òkè mùrè tọdún 2026 ó tún kò láyọ̀ ọpẹ́ ìyìn ògo fún ọlọ́run àwọn bàbá wa ìṣòro wo ló ń bá pàdé wá kó o wá gba ìtúsílẹ̀ lọ́wọ́ gbogbo ogun tó bá ayé rẹ múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu jésù olùgbàlà ń dúró dè yín lórí òkè mùrè láti fún yín ní àgbọ̀ọ̀gbọ̀n ìbùkún ìdáǹdè àlùyọ ìtúsílẹ̀ ìwọ gan ni ó sì kọ́kọ́ gbégbá ọpẹ́ àkòrí ìtọ́dún yìí ni the almighty power of God El Shaddai agbára ńlá ọlọ́run láti inú ìwé Genesis 17:1 ọjọ́ kẹsàn-án sí ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún 2026 ní àjọ̀dún orí òkè mùrè tó wà ní ìjọba ìbílẹ̀ Bàrùtín ní ìpínlẹ̀ Kwara ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè la máa bá pàdé níbi àjọ̀dún ọ̀hún àwọn bíi pastor prophet Elijah Dare Ògúndìran pastor prophet Taiwo Abọ́badé pastor prophet Stephen Arówólò pastor prophet Jonathan Iyọ́lá pastor prophet Ìbíkúnlé Emmanuel Tas pastor prophet Ọláolú Àjàyí senior prophet Bọ́lá Ìgè prophet John Adédòkun prophet Adam Ẹ̀bẹ̀ prophet Job ọ̀hún prophet Sabulon Ọ̀jẹ́tọ́lá prophetess Mary Adédòkun pastor prophetess Oyèyọ́lá Olúwayẹmísí prophetess Ìyábọ̀ Ògúnrìndé senior prophet Michael Òkè ọmọ Dáfídì reverend Michael Ajíbẹ́sìn àwọn náà ò ní gbẹ̀yìn senior prophetess Jacob Olúkẹ́ Adẹ́nìkẹ́ lólùgbàlejò fún ìbéèrè ẹ̀ ló sórí nọ́mbà yìí 081-419-64573 wí fún aládùúgbò rẹ wípé Jésù ń dábìrà lórí òkè mùrè ẹ máa bọ̀.